أنا قال أبو سليمان أنا أبو سليمان صنتي وقبي ما فارق الخوف قلبا إلا خربا ما فارق الخوف قلبا إلا خربا أني أكوني بصفو كوني بيبرو الله وبا àyàfi kí ọkàn yẹn kí wàhálà bá kí ọkàn yẹn kó wó bí ilé ahéré tó ti gbóse mọ́ ń wó ilé ahéré tá bá kọ́ sáwọlé tó bá ti pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn kan mọ̀ jẹ́gí rẹ̀ yóò kàn dédé wóúnjọ́ kan nìyẹn kọ́ríwó nìyẹn so ọkàn tí kò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run ọba kò fẹsẹ̀ wálẹ̀ lórí nǹkan kankan yóò padà ṣubú lulẹ̀ ni so ìbẹ̀rù Ọlọ́run ọba al-khawfu min Allah ìbẹ̀rù Ọlọ́run ọba wọn la fi máa ń gbé ọkàn wa dúró ló fi jẹ́ pé tá a bá ń ṣe wáàsí fúnra wa a gbọ́dọ̀ máa ṣe wáàsí ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù Ọlọ́run ọba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣe wáàsí fáwọn sàábé rẹ̀ yóò ní ya ayyuhal ladina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun yóò ní èyí olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah ẹ páyà Allah ní kọ̀kọ̀ àti ní gbagba bó ti yẹ kẹ́ ẹ páyà rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ sì gbọ́dọ̀ kú àyàfi lẹ́ni tí ó gbàfà fún Ọlọ́run ọba ní ti pátápátá àti máa mú àyà inú Suratu Nisa àmọ́ mú wá náà ya ayyuhan nasu taqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida níparí àti máa mú àyà inú Suratu Ahzab àmọ́ mú náà wá ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida ọ̀rọ̀ ẹ̀bẹ̀rù Ọlọ́run ọba kùnà Nabi sallallahu alaihi wasallam ló máa ń gbìn sọ́kà wọn sàábé lóòrèkóòrè torí pé bẹ̀rù yẹn orí pọ̀ níbẹ̀ fún àwọn tí a bá ń bá sọ̀rọ̀ so wá àṣà bá ń ṣe yóò máa lọ láàrin ìbẹ̀rù yóò máa lọ láàrin ìran kan ní olùẹ̀dẹ́dà kí ó sànù wa wọn ni wà qala Ibrahim ibn Sufyan ní àfáà dáadáa tó ń jẹ́ Ibrahim ọmọ Sufyan àwọn sọ tí wọ́n pé idha sakana al-khawfu al-quluba ahraqa mawadi'a ash-shahawati minha wa tarada ad-dunya anha wọ́n ní idha sakana al-khawf al-quluba wọ́n ní tí ìbẹ̀rù bá ti rẹ́sẹ̀ wálẹ̀ nínú àwọn ọkàn tí ìbẹ̀rù Ọlọ́run bá jalla subhana tó bá ti rẹ́sẹ̀ wálẹ̀ nínú àwọn ọkàn tí ìbẹ̀rù Ọlọ́run bá ti jókòó nínú ọkàn rẹ̀ ó ní ahraqa mawadi'a ash-shahawat ìbẹ̀rù Ọlọ́run bá yẹn gbogbo ìpìlẹ̀ yòdòyìndé ìfẹ́ inú pátápátá ó ní yóò lọ jó pátápátá yóò lọ bàájẹ́ yóò lọ jó tí wọ́n ní pé tó bá ti níbẹ̀rù Ọlọ́run ọba kò tún ní shahawat kò ní nífẹ̀ẹ́ yòdòyìndé ayé kò ní nímọ́ nínú ọkàn rẹ̀ torí pé yòdòyìndé ayé yẹn ní ìfẹ́ àṣetọ́lọ́run ẹ̀rí àwọn tí wọ́n ń ṣetọ́lọ́run àwọn tó máa ń ṣẹbọ ọ̀pọ̀lọpọ̀ nítorí ayé ni àwọn ń wáyé ìdí rẹ̀ ní ìfẹ́ ṣetọ́lọ́run mo ti bẹ̀rù Ọlọ́run ọba jalla subhana tó bá ti jókòó sínú ẹ̀mí gbogbo yòdòyìndé yẹn òní yóò lọ parẹ́ ògbẹ̀ni yóò lọ bàjẹ́ ẹni wà tọ́kọ̀dá dunya minha ìbẹ̀rù Ọlọ́run ọba ló máa ń lè fi ayé ló máa ń lè kó lọ́kàn ẹ bá fẹ́ ráyé sá ẹni tó bá fẹ́ ráyé sá tó fẹ́ bẹ̀rù Ọlọ́run ọba nítòdodo ó ní bùkátà sí kó bẹ̀rù Ọlọ́run ọba abúlé ẹ̀dẹ́dà ó sì wá nìkan nínú àwọn olùbẹ̀rù rẹ̀ wọn qala Dhunnun wọn ni afá tó ń jẹ́ Dhunnun àwọn náà sọ ní ọ̀rọ̀ pé annasu ala tariq ma lam yazal anhumul khawfu àwọn èèyàn ò ní gbò lẹ́ni tí ó máa wà lójú ọ̀nà tó tọ́ lódiwọ̀n àgbà tí àbá tí ìsàfẹ́kù bẹ̀rù Ọlọ́run ọba lọ́dọ̀ wọn tẹ́bá láwọn èèyàn kan tẹ́ẹ̀rí bẹ̀rù Ọlọ́run ọba lára wọn tẹ́ẹ̀rí bẹ̀rù Ọlọ́run ọba nínú òṣìṣí wọn wọ́n ti sọnù àwọn tán bá ní bẹ̀rù Ọlọ́run ọba àwọn náà wà lójú ọ̀nà Ọlọ́run ọba jalla subhana ó ní fa iza zala anhumul khawfu ó ní tí bẹ̀rù Ọlọ́run ọba bá ti sá kúrò lọ́dọ̀ wọn tó ta ti sàwátì rẹ̀ kúrò lọ́dọ̀ wọn dallu tariqa àwọn èèyàn yẹn wọ́n sọnù kúrò lójú ọ̀nà Ọlọ́run ọba wọn ni wà qala Hatim al-Asam wọn ni àfà tó ń jẹ́ Hatim al-Asam àwọn sọ báyìí pé la taghtar bí makani salihin wọ́n ni má gba ìtànjẹ ìwọ mùsùlùmí má gba ìtànjẹ
pẹ̀lú ààyè kan tó dáa wọ́n sọ pé ààyè tó wà yìí ààyè tó dáa ni wọ́n ní fala makana aslah min al-janna torí kò sí ààyè kankan tó dáa tó al-janna gbogbo bí tá a bá rí abára wa à ń gbé Mádínà ni à ń gbé Mákà ni à ń gbé àwọn ẹni ire ni orí pọ́n bí ká máa gbé pẹ̀lú àwọn ẹni ire o ṣùgbọ́n má sọ̀rọ̀ kó ti tán mọ́rọ̀ kó ti tán pé ò ní bùkátà sí nǹkan kan míì mọ́ lẹ́yìn ìgbà tó ti ń gbébi tó dáa tó ti gbàrin àwọn ẹni ire tó nípa ní bùkátà síbẹ̀rù Ọlọ́run Ọba kódà ká máa gbé láàyè tó dáa jùlọ lórílẹ̀ kódà ká máa gbé Mákà kódà ká máa sùn nídìí Káàbà a ní bùkátà sí kí ni ìbẹ̀rù Ọlọ́run Ọba wọ́n jẹ́ pé kò sáàyè kankan tó dáa tó àlìjẹ́nà walakiya fiha Ádámù ma lakiya gbogbo ara sì mọ́ tó ṣẹlẹ̀ sánàbí Ádámà nínú àlìjẹ́nà yẹn láàyè tó dájú yẹn àmọ̀rí tó ṣẹlẹ̀ sí ànábì Ádámù alayhi salatu wassalam wọ́n ní wala taktaru bi kasratil ibada wọ́n ní wọ́n sì gba ìtẹ̀jẹ pẹ̀lú ìjọsìn tó pọ̀ pé ó ṣe náfìlà lóru ó ṣe kí àsùbá ń jẹ́ máa kí ti àyílà wọ́n èyí pa àwẹ̀ Monday àti Thursday ò kí pa á jẹ wọ́n ní wọ́n gba ẹ̀tàn jẹ pẹ̀lú ẹ̀ ní fàyínà Ibilisa ba'da tulil ibadati lákìá máa lákìá torí pé Ìbílísì náà ṣe ọlọ́ọ̀bá fáá ṣùgbọ́n ti bẹ́ẹ̀ nǹkan ó bá padà sórí ibú náà kó lè dẹ́dà kó mọ̀jà sórí ibú wọ́n ní wala taktaru bi kasratil ilm wọ́n sì gba ìtẹ̀jẹ pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn rẹ tó pọ̀ pé ó há Qur'an ó há hadisi sórí ó mọ gbogbo mùtún wọ́n gba ìtẹ̀jẹ pẹ̀lú ẹ̀ wọ́n ní fa inna Bal'am bunu Ba'ura lakiya ma lakiya wa kana ya'rifu al-isma al-'azam wọ́n torí pé ara àwọn Yehudi ni Bal'am ọmọ Ba'ura ó pọ̀ pàdé tó náà pàdé pẹ̀lú pé onímọ̀ nǹkan Ọlọ́run Ọba ó gàjẹ́ pé gbólò al-ism al-azam yẹn gbólò àwọn Sufi ni táwọn afá sọ yé pé kò ní súnnà kó mọ̀ lù gbólò yẹn so nínú àlàyé tí wọ́n ṣe sínú tírà yìí wallahu ta'ala alam wọ́n wala taktaru bi liqa'i salihin wa ru'yatihim wọ́n sì gbà tọ́jẹ́ pẹ̀lú pé òun rí àwọn ẹni rẹ̀ ó sì máa ń jókòó tì wọ́n ẹni fala shakhsa aslaha minan nabi gbogbo alámọ̀ pé kò sẹ́ tó dáa tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn kan máa rí ànábì Allahu akbar wọn ni walam yantafi bi liqa'ihi a'da'uhu wal munafiqun àwọn ọ̀tá ànábì àwọn kèfèrí Mákà bí wọ́n ṣe rí ànábì tó wọ́n sì bá ànábì jókòó tó wọn ò mọ̀ ṣàǹfààní pẹ̀lú rírí ànábì bẹ́ẹ̀ náà àwọn munafiki Mádínà àwọn munafiki ó tún jókòó tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti bẹ́ẹ̀ náà munafiki ni wọ́n so ẹ̀wọ́n gbàtọ̀ jẹ́ pẹ̀lú pé àmì pẹ̀lú àwọn ẹni rẹ̀ àjókòó láwọn ẹni rẹ̀ àwọn aláyè tó dá gbogbo ìgbà la ní bùkátà síbẹ̀rù Ọlọ́run Ọba wọ́n ní wal khawf laysa maqsudan li dhatihi wọ́n ní ìbẹ̀rù táwọn sọ̀rọ̀ ń pa rẹ̀ ìsepò gangan la ní pé a fẹ́ ká mójútó fúnra lára rẹ̀ tí ìbá ṣe pé nǹkan mi ń bẹ lẹ́yìn rẹ̀ inshallah ta'ala a máa sọ̀rọ̀ lórí kí gangan la fẹ́ ká mójútó nípa al-khawf ìyẹn láwọn ìjókòó tó bá tó ń bọ̀ sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in.